káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀rọ olùfẹ́ ṣé dáadáa la bá yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé táwọn ò bá ti rí àwa kì í sọ èyí kí o tá bá dẹ̀ máa sọ nínú a máa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ kó tó lè pa mọ́ sórí ìkànnì ìfún yín láti gbọ́ Yomi Fábíyì rèé ó tuntun jáde sọ ó tún pẹ́ẹ́pẹ́ẹ́ ọ̀rọ̀ ẹ wò Yomi Fábíyì máa wí pé kí ìyàwó Mohbad tó lọ dẹ́pọ́sìtì ra ìsí police station kó lọ fi rẹ̀ lẹ́sìn police station kó tó di pé ó di wọ́wọ́wọ́ ó di woro sí woro ẹ̀yin ṣe bí Yomi Fábíyì tún kúrò lápá bẹ̀ ó tún pẹ́ẹ́pẹ́ ọ̀jẹ́ pé voice note kan ó líkì jáde pé orí ẹ̀mọ̀ kúrò ọkọ ló ẹ̀wọ̀ gbogbo ẹni Yomi Fábíyì play gbogbo ẹni máa jẹ àǹfààní lórí ìkànnì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ wá bá a subscribe kó like kó comment kó share wàá lè máa jẹ́ wọ́n àǹfààní content yìí lóòrèkóòrè nígbàkúgbà tí wọ́n ti lè ta fún yín láti gbọ́ kẹ́lẹ́ sọ pé fídíò wọn rẹ̀ sábà ẹ̀wò Yomi Fábíyì ó tún pẹ́ẹ́pẹ́ ẹ̀wò fídíò náà ó yẹ ṣe rẹ̀ jẹ àǹfààní ẹ̀. Submit yourself now direct nìyẹn ẹ̀pù tí mo lè ṣe fún ẹ last mo ò fẹ́ sọ tẹ́lẹ̀ but I am telling you go there now ẹ gbọ́ wọ́n ní mo ní you want me wọ́n náà sọ go there ṣe ní rọrùn má jẹ́ pẹ́ jù mo ti sọ tèmi o ọ̀rọ̀ mi ò ju yẹn lọ o lórí mi ò mí ni I don't have anything against anybody but that is the best kó lè mọ̀ kó mo ṣe like yẹ. I don't have anything against you, but the best I can tell you now is submit yourself now. Wíkì ta fẹ́ mú ìrora lọ gẹ́gẹ́ má jò di woro sí woro. Simple advice tí ma fún ẹ nìyẹn. Ṣàṣàngélé tí n bá mú ẹ sọ́wọ́ Ṣàṣàngélé tí n bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ sí mi lọ́wọ́ Ṣàṣàngélé tó o bá kí n ṣe olórí burúkú abiyamọ tó kì í ṣàbíàgbà ó mọ̀ pé ọmọ ẹ kọ́ ló lọ́mọ ó dẹ̀ ń pè lọ́mọ ọmọ ẹ ayé ẹ̀ ti bàjẹ́ Ṣàṣàngélé. Who is Ṣàṣàngélé? Who is Ṣàṣàngélé? Ṣé ìyá Mohbad kọ́ ló ń àbí who is she referring to here? tí n bá kí ẹ mọ́lẹ̀ Ṣàṣàngélé ẹ̀jẹ̀ agbẹ̀mú mi lọ́wọ́ wọ ìyá òṣì ìyá játijàti tó fi ń ṣépè fún yà. ṣé Blessing ò bímọ fún ẹ ó lọ́mọ ọmọ lọ́dọ̀ Blessing àbí ó ti wo àdúrà pé pàdúrà ò lè bímọ fún ẹ náà ó ti àdúrà pé pàdúrà ò lè bímọ fún ẹ. Wow. Of course, you know, we're going to be asking, we're going to be compelling the police. Women needs to be drilled properly. They need to drill her properly and get the, you know, it might not be difficult if she cooperates and speaks the truth because it's going to be a word. But I'm only scared if she is coming there to lie because she doesn't know what these people have at hand. Only she should ignore social media because most of our theory to bá di wàhálà yẹn on this social media they won't appear ní rí wọn ó fọlọ́ bàbúrà don't be surprised ó lè jẹ́ èmi ló máa kú mi kú I might even end up being the only person even gbogbo àwọn tó rò pé godmother tó ń kiri kan á rí i pé wọ́n máa yá dànù á rí i pé I will stand 101% that justice is served for Mohbad. But if I realize that she needs help so that her rights can be protected, it doesn't cost me. It doesn't mean that don't face your music. That is why, until you all understand, I am an ambassador of human. I signed up for this. Me already at Ishoju Shaju. Because we just have to live in peace by one. We just have to live in peace by one another. Our children can be dreaming, and somebody will cutting it short because they don't like them. They don't like how they look. Because your daughter or son is handsome, or because your son has six-pack, or because your son is bolenu, because your son okoshio komoroso. Ṣebí your kon ló bí Mohbad. Tó fi bí ọ̀rọ̀ pé ẹ lọ pa ẹ ó jà èyàn kan wọlé ó ṣe kíní kan gbogbo ohun tó ṣe bẹ́ẹ̀ yẹn. If they are proud of what they do, they shouldn't have removed the CCTV. If they are proud of what they have done, they shouldn't be threatening those people that have the CCTV. One threatening our kakiri.
ntí mi ìkọ̀ wá mọ̀ ni ṣé ọ̀nà méjì ni wọ́n fi ń ṣe ni or these people are asking the Mr. Famuyiwa to work with them èyí táwọn ò bá lè tètè rí tó bá wá sọ́dọ̀ ẹ̀. kílẹ̀ náà rí sí èyí fídíò tí mo play sọ fún ẹ̀wọ́ ẹ̀ka opinion ẹni comment section ẹ̀yin tèmi tó bá gbẹ̀dà àkọ́kọ́ rèé tó dáa pọ̀ mọ́ bá a subscribe tó láì kó share kó comment wàá lè máa jẹ́ wá pàdé content nígbàkúgbà lóòrèkóòrè ẹ̀yin tèmi kílẹ̀ náà rí sí nǹkan tí Yomi Fabiyi sọ ẹ̀wọ́ ohun tó ṣókùnkùn sẹ́dà kedere lójú ọlọ́run ẹ̀wọ́ àní máa rí àwọn àdúgbò ìlọgẹ́lẹ́bẹ̀ ti mọ̀ pé ọ̀pá kọ̀rọ̀ pọlọ kò ṣeé péjò ó dàbọ̀.